Ẹ kú ojúmọ́, ẹ káàbọ̀ sórí ètò yìí bí a ṣe máa ń ṣe níjọ́ mẹ́jọ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pa àtúnjọ láǹfààní láti ra lónìí. Ṣùgbọ́n ẹ̀yin tó jẹ́ wípé ọ̀gànjọ́ òru lọ́dọ̀ tí congratulation náà ni ẹ̀yin tó jẹ́ pé ọ̀sán gan lẹ́wà lọ́dọ̀ tí yín lágbára Ọlọ́run alẹ́ àkókò san gbogbo wa jù òwúrọ̀ lọ. Ẹ káàbọ̀ sórí ètò yìí lórí pápá nílé iṣẹ́ Tiwantiwa TV lórílẹ̀‐èdè Nàìjíríà lákalẹ̀ sí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lórí Unity ní gbogbo Europe, gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lórí Filmon, gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lórí StarTime àti Concert, gbogbo ẹ̀yin náà la kí o pé ẹ kú àfọmọnìyàn ṣe lágbára Ọlọ́run àjọ rí ajé jẹun. Jọlá Olúwafọlábí lórúkọ mi. Èmi àti ẹnìkejì mi lájọ wà lórí ètò fún tàárọ̀ òní last week lọ́nà ló mọ̀ tí níyì ń wáká nítorí àwọn kan aláṣọ rẹ́ẹ̀dì kan fẹ́ gbá bọ́ọ̀lù kò wá sórí show. Nẹ̀yìn kí ló ń ṣẹlẹ̀? Dáadáa náà ni àlàáfíà la wà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwọn èèyàn mí sí ẹ káwọn ará lé. Àbí ẹ̀yin ará lé akínyìn níbi gbogbo tí ẹ ti ń wò wá. Fátọ́ba Adéníyì lórúkọ tèmi, ó ṣe bákan ni. Jẹ́ kí n wá sórí ètò. Kò ṣe bákan kan torí máa yù ni ò ṣe wá. Ó ṣe kò ṣe aṣá àmọ́. Ọpẹ́lọpẹ́ home goal. Tí o bá ń ṣe yẹn ní báwo lè fẹ́ win kò sọ́gbọ́n tẹ fẹ́ dá sí i. Kò sọ́gbọ́n yẹn tẹ fẹ́ dá sí i. Good ni good jẹ, can you imagine? Good ni good jẹ. Àlòkù London. Cha. Ẹ̀yin lólùfẹ́ Arsenal ẹ má ti ronú jù o. A máa sọ̀rọ̀ nípa yín nígbà tí àsìkò bá tó. Bákan náà, ẹ̀yin tí Chelsea the Blues a máa sọ̀rọ̀. Àwọn owó náà wà nísàlẹ̀ pẹ̀pẹ̀ nínú omi ìjákulẹ̀. Sorry. Àti ìlọ sí relegation. Èmi ti ẹ̀ ń wò tó sí relegation. Jèjì. Ká ní pé àná ó ní aṣọ ìpẹ́tọ̀. Last day of the season. Àgbà ìdíje tó kẹ́yìn. Ọ̀fọ̀ṣẹ̀. Ìrètí òpin. Ìrètí òpin fún Gunners. Gunners ẹ̀yà tètè lọ bẹ̀bẹ̀ o. Ẹ lọ bẹ̀ mọ̀rí o. Ó ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn ò gbà á gbọ́. Wòlíì ò dẹ̀ kí ń níyì. Kò ń ṣe ilé nìkan ni wòlíì ò ti ń níyì nígbà míì. Bẹ́ẹ̀ àmọ́ káàtì ẹ̀mọ́ fọ̀rọ̀ gùn náà àwọn tó ra London used goalkeeper. Èwo ló kó ọ̀rọ̀ èwo ló kó Gẹ́gẹ́ tí mo tẹ́ra tó kún bọ̀. Àwọn kan tá a máa sọ lé nípò jàǹtẹ̀rẹ̀ Manu Garba ó ń sọ kankan nípa àwọn Eaglets nípa Chile 2015 tournament ìyẹn World Cup eléyìí tó ń bọ̀ lọ́nà fún àwọn Eaglets. Bákan náà Olise ó náà sọ kankan nípa àwọn players wa lókè òkun. Emenike náà ó ṣe normal ó ṣe dáadáa ó win ní trophy for the first time pẹ̀lú club tó ṣe lọ join. Bákan náà kí ni àbájáde ìfẹsẹ̀wọnsẹ̀ EPL àti NPFL tí òpin ọ̀sẹ̀ tó kọjá yìí gbogbo ẹ̀ la máa nà ń bẹ̀ sí ti ìgbọ̀nyìn fún tààrọ̀ ni àbí. Ó pọ̀ jàǹtìrẹrẹ. Ó pọ̀ transfer market àti àwọn nǹkan tí àwọn akọ́nimọ̀gbà àwọn coaches náà sọ after EPL èyí tí wọ́n gbá tán ní ọjọ́ Saturday àti ọjọ́ Sunday gbogbo ẹ̀ ẹ ó máa gbọ́. Kí ni Peter Cech sọ, kí ni Courtois náà sọ, àwọn méjèèjì ni a lè pè ní focus fún weekend tá a lò kọjá gbogbo ẹ̀ la máa nà sí ojú ìwòran yín fún tàárọ̀ ni. Ẹ jẹ́ a sáré dé ọjà náà ká lọ ta ọjà kékeré. Bàbá ti tajà kékeré ọ̀hún tán a padà wá sí orí ètò fún tàárọ̀ ni a wá tẹ̀síwájú seriously you know as in ambol. Don't miss the thrill and thrills lórí pápá ní Tiwantiwa TV káríayé wherever you are. Sport gist tí ò lábùlà lórí tẹlifíṣàn yẹn. Jọlá Olúwafọlábí JJ Jabulani máa take you round the world of sport lédè Yorùbá. Ẹ má miss ẹ̀ lálálẹ́ Monday. Ẹ káwọn padà sórí ètò lórí pápá ní Tiwantiwa TV. Gbogbo ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí pápá lẹ́tọ̀ yìí níbi tí a ti máa láǹfààní láti káàkiri gbogbo àgbáńláyé nínú ọ̀rọ̀ eré ìdárayá lawn tennis ni table tennis ni taekwondo ni eré sísá ni swimming ni ìyẹn àwọn tí wọ́n mọ̀wẹ̀ dáadáa àbí football kódà àwọn tí wọ́n ń fò bí ọ̀bọ àbí
àwọn tí wọ́n lè igi súnmọ́gi gbogbo ẹ̀ ni a máa ń takù lórí program yìí ṣùgbọ́n fún tààrọ̀ ní ẹjẹ́ àbẹ̀rẹ̀ báyìí ná à ń sọ nǹkan kan nípa Manu Garba nǹkan tí ó ń sọ nípa àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Golden Eagles ti orílẹ̀-èdè Nàìjíríà èmi àti ẹjọ́ ń sọ lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni Manu Garba ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá wọn tẹ́lẹ̀ rí ṣé a ò gbàgbé ní 2013 òun ló kó wọn jáde tí wọ́n sì gba ife ẹ̀yẹ ìyẹn under 17 World Cup lágbàáyé àmọ́ báyìí òun kọ́ ni akọ́nimọ̀ọ́gbá wọn lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tó jẹ́ ẹni tí ó ń ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ̀ assistant coach Emmanuel Amunike tẹ́lẹ̀ ó ní coach wọn báyìí àmọ́ Manu Garba wa ń gbígbà wọn níyànjú pé tọ̀ bí wọ́n ó ṣe jáde fún ìdíje eléyìí tí ó ń bọ̀ lọ́nà yìí wípé ìyẹn Chile 2015 Chile ó dé òun gbàgbọ́ wípé wọ́n lè ṣe dáadáa wípé wọ́n lè ṣe takuntakun torí pé orílẹ̀-èdè yìí jẹ́ orílẹ̀-èdè tó ti ní ó ti ní orúkọ tẹ́lẹ̀ tí a bá sọ̀rọ̀ nípa under 17 World Cup ìgbà 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ní Nàìjíríà ni wọ́n ti gbà tó bẹ̀rẹ̀ ní 1985 tí wọ́n ti gbà wọ́n gbà ní 1993 1993 2013 òun láṣà lágbà gbẹ̀yìn so wá ń sọ pé tọ̀ lọ́wọ́ yìí o pẹ̀lú àwọn ikọ̀ agbábọ́ọ̀lù tí Emmanuel Amunike tó ń kó lọ sí Chile ó gbàgbọ́ wípé wọ́n lè ṣe dáadáa wípé wọ́n á dẹ̀ gba ife ẹ̀yẹ náà wálé àwọn wà ní the same group pẹ̀lú USA Croatia àti Chile gangan tó ń jẹ́ host ni wọ́n host that's serious ife ẹ̀yẹ náà so wọ́n jọ wà ní the same group ó ní lóòótọ́ wípé Chile tó jẹ́ pé àwọn náà host ẹ̀ wọ́n lè ní home advantage láti wípé kí wọ́n jẹ́ ìṣòro fún Nàìjíríà láti kojú wọn àmọ́ wọ́n sọ pé tọ̀ bó tilẹ̀ jẹ́ bẹ́ẹ̀ àwọn tó kù Croatia àwọn tó kù bíi USA náà wípé Nàìjíríà ó dájú pé wọ́n á ṣe dáadáa. well lórí ọ̀rọ̀ Manu Garba ká má tanra wa àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Golden Eagles ti orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń gbìyànjú gidi gan nǹkan tó dẹ̀ yẹ kó bí gidi ṣe náà nìyẹn it's a very good coach kéèyàn yíyan náà ló máa ń jẹ́ kó rí èèyàn yá. òótọ́ ni mo lè ṣe ń wò ẹ bá wò ó dáadáa ó rí i pé under 17 náà ní Nàìjíríà ti ń ṣe náà ti máa ń rọwọ́ mú jù bẹ́ẹ̀ ni nípa bọ́ọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà under 17 náà ti máa rọwọ́ àwọn túmọ̀ sí pé a ní àwọn akọ́nimọ̀ọ́gbá tó ṣe pé wọ́n múṣẹ́ wọn bí iṣẹ́ wọ́n dẹ̀ mọ ọ̀nà tí wọ́n ń gbà. ṣùgbọ́n má gẹ̀tì ẹ̀ rọ́ǹgì a ní àwọn players náà tí wọ́n nítẹ́lọ́rùn ní ọ̀pọ̀lọpọ̀ gbà torí tí wọ́n bá ṣe wọ́n dáadáa láti under 17 by the time tó bá fi máa di under 23 wà á rí players tí wọ́n máa snob wò èmi àti ẹ̀dẹ́ field wọ́n á máa ṣe big man lórí field ni nǹkan tó ń affect Nigeria football lára ẹ̀ nìyẹn. lára ẹ̀ ni lóòótọ́ náà. wọ́n máa ń sọ ọ́ wọ́n á ní NFF ò ṣàwọn dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ṣùgbọ́n ṣé gbogbo ìgbà náà ni èèyàn ṣiṣẹ́ fún orílẹ̀-èdè bàbá ẹni tí èèyàn máa retí dandandandan wọ́n ṣàgbọ́dọ̀ fún mi lówó gbogbo ẹ̀ náà kọ́ lówó. àmọ́ nígbà míì ó yẹ kí àwọn náà máa rò dáadáa orílẹ̀-èdè tó ṣe pé àwọn ni wọ́n lọ mú yín nígbà tí ò sẹ́ni tó mọ̀ yín àwọn náà lọ mú yín nígbà tí ẹ̀yin ńlá kàkà tí ẹ̀ ń tiraka pé káwa náà ti ẹ̀jẹ̀ èèyàn wọ́n gbàgbọ́ nù yín àwọn fúnra wọn nípa orílẹ̀-èdè yìí nípa ìgbárùkùtì nípa ìdíje yìí ni ẹ fi di ìlú mọ̀ọ́ká kò wá jẹ́ pé bóyá game popularity tán kí wọ́n máa wí pé ọ̀gẹ̀dẹ̀ wo kòkó yè tán ó wá di Nàìjíríà wọ́n á máa wọ́ oríṣiríṣi ẹ̀sùn sí NFF lọ́rùn. well ẹ̀yin Golden Eagles àwa náà I join Manu Garba láti wish you well in all your endeavours bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ represent Nigeria nínú tournament yẹn lágbára lọ́wọ́ ẹ̀ ṣàṣeyọrí ká kúrò bẹ́ẹ̀ ká lọ sọ́dọ̀ Sunday Olise ti mú iṣẹ́ ó mú lọ́kùnkúndùn ó mú bí iṣẹ́ seriously is all over the world ó tún sọ nípa Igalo ó sọ nípa Emenike and so many of them like that but ọ̀rọ̀ tí Olise ń sọ bó ṣe ń yin gbogbo àwọn ẹlẹ́sìn ayọ̀mọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó ń ṣe dáadáa bẹ́ẹ̀ náà làwa náà ṣe ń sọ wípé bó ṣe ń fojú sun àwọn ti international community bẹ́ẹ̀ kó má gbàgbé àwọn ti local league wọn bí báyìí náà NPFL kó máa ṣàwọn mọ́ra wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan ó ti sọ pé changes ò ní pọ̀ o ṣe rántí. ó sọ bẹ́ẹ̀ àmọ́ tá a bá wo bẹ́ẹ̀ náà ká wo àwọn tó ṣe yí pé ní club tó ń wà wọ́n ń rí wọ́n ń ṣe dáadáa
ó ti sọ ó ní good playing time. Performance ló máa judge nípa ti Olise ó ń bá àwọn tí ó wà ní òkè òkun like ó ń follow up wọn dáadáa bí ọmọ wa kan tó gbá bọ̀ ní ọjọ́ Sunday tó dẹ̀ ṣe dáadáa pẹ̀lú nígbà tí ó gbá fún Watford against Everton. Ó dẹ̀ score goal Igalo ó ní láti ṣe kóríyá fún at least kó commend ẹ pé ó ṣe dáadáa then kò dẹ̀ yé bá wọn sọ̀rọ̀ náà àwọn tó mọ̀ ìpìtọ̀ ọmọ orílẹ̀-èdè wa nípa lè wúlò fún ògo orílẹ̀-èdè Nàìjíríà nípa ti eré bọ́ọ̀ ó ń bá wọn sọ̀rọ̀ náà bí àwọn méjì tó wà ní Arsenal Chuba Akpom àti Iwobi àwọn méjì yẹn ó ti ń bá wọn sọ̀rọ̀ ìpìtọ̀ òun ṣe tán láti pè wọ́n wá láti wá gbá bọ̀ fún Nàìjíríà so àwọn nǹkan wọ̀nyí lè mí wò pé yes ó jẹ́ àwọn ìgbésẹ̀ tó dáa tó yẹ kí akọ́nimọ̀ọ́gbá dáadáa kó ṣe. Emenike ìkànnì àwọn ẹlẹ́sìn ayọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ mọ̀ bó ṣe máa ń rí Emenike like lion èèyàn máa ń fi lórí field nìyẹn ó win first trophy ní weekend tó kọjá ní Dubai UAE. Well, we say congratulations to Emenike ẹlẹ́sìn ayọ̀ wa bó ṣe win pẹ̀lú Al Ain new club tó ṣe join nìyẹn congratulations to him. Bákan náà ká wá lọ sí ojú ọ̀gbagadè gangan. Oga up Gunners down Gunners. Ìdùnnú ti búlayọ̀ fún àwọn kan. Àwọn kan lanà. Bẹ́ẹ̀ni àwọn kan náà wọ́n dorí kodò. Klọ́ọ̀bù wo ni klọ́ọ̀bù tí yín gangan ṣe lanà ni àbí ẹwà òkè àbí average náà ni wọ́n ní àwọn kan ra London use mi ní mi mọ́ ń pa ẹ́. Nǹkan tí ó kàn tẹ̀ ṣe ni pé wọn ìgbà tí Chelsea play 2-2 níjọ́ Saturday àwọn ń wò pé Chelsea ò ṣe kinní kan. Kò sí èbú náà bú Chelsea tán. Ọlọ́mọ ta ni kò tọ́ ẹ̀sìn wọn ni wọ́n ló ṣòdì ló ti lọ sílùú ìwé. Àwọn wọn ní ẹni tí ò tí ì bú kò mọ orúkú tí ó pa òun. Àwọn kan wá kú lálẹ́ àbí. Àmọ́ fún àwọn Arsenal fans ìrètí òkun. Alẹ́ Saturday ò da fáwọn Gunners Ọlọ́run ló ní kí tí planet kó má jẹ ọmọ Gunners yẹyẹ tí mi bá fi ṣe yàyàyàyàyàyà ó ṣe bastard yẹyẹ lọ́jọ́ yẹn tó wọ́n ti bú Chelsea jù. Wọ́n ti bú Chelsea jù kó yẹ kó rí bẹ́ẹ̀. Well, kan sáré fún yín ní result ti EPL tí Dre Bade ó máa fún yín ní ti NPFL ti orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n wọ́n máa fún yín ní result ti France League 1 náà náà ló máa ṣe yẹn. Arsenal wọ́n kojú West Ham fẹ̀yìn wọn gbolẹ̀ lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì. Ó ṣọ́ọ̀kì mi lára bí mo yẹ tó yẹ sọ́nsìn gan. Ẹ̀yin Gunners sorry àbí. Ó rí bákan àmọ́ ká mọ̀ fi ẹni tí ò dá sọ nǹkan tí ò dá àwọn yẹ kó má rí bẹ́ẹ̀. Okay. Ṣé torí London use náà ló fà? Kì í ṣe torí London use nìkan. Ṣùgbọ́n wọn gbá bọ́ọ̀lù dáadáa náà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Coach wọn Wenger náà sọ a máa sọ yẹn later. Ẹ̀yà Newcastle vs Southampton wọ́n ta 2-2 draw ni wọ́n jọ gbá. Stoke City wọ́n lu Liverpool wọ́n pàdánù sọ́wọ́ Liverpool 1-0 náà parí ẹ̀ sí. Man U pẹ̀lú home goal wọ́n lu Tottenham wọ́n ṣàwìnì náà wọ́n ṣàwìnì bó ti ẹ̀ jẹ́ pé Tottenham ò jẹ́ kán kọjá ojú post wọ́n lé wọn pa. Tottenham play seriously but kò work fún wọn. Bákan náà ni Aston Villa wọ́n lu Bournemouth pẹ̀lú 1-0. Everton pẹ̀lú Watford wọ́n ta omi 2-2. Leicester wọ́n lu Sunderland pẹ̀lú 4-2. Norwich City wọ́n pàdánù sọ́wọ́ Crystal Palace 3-1. Chelsea wọ́n ta omi 2-2 pẹ̀lú Swansea. Courtois ó ṣe bí ọmọ ta lọ́jọ́ yẹn ló fà tí wọ́n fi fún ní straight red. Èmi tiẹ̀ ní kò yẹ kó jẹ́ straight red wọ́n bá tiẹ̀ fún ní brown ọ̀kan fún ní owó ọ̀tẹ̀. So lórí tébù ń sìn ẹ̀yọ́. Tébù yẹn gangan ò ní kókó báyìí. Leicester City ló ń tọ́pù tébù pẹ̀lú 3 points. Crystal Palace ń tẹ̀lé wọn pẹ̀lú 3 points. West Ham ń tẹ̀lé wọn pẹ̀lú 3 points. Aston Villa 3 points. 5th position Liverpool wà wọn náà win wọ́n ní 3 points. 6th position ni Man U náà wà maka yòókù mú pẹ̀lú 3 points àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ibi tí kókó wà ó ní ti club tó wà sálẹ̀ pátápátá kí lorúkọ wọn náà gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan pé tó bá jẹ́ pé kí lorúkọ wọn máa ṣọ̀tẹ̀ kí lorúkọ wọn. Arsenal. Èwo ni ẹjọ́ ẹja lọ sókè táwọn ti padà dé yẹn àwọn àparí ẹ̀ táwọn ti padà dé à ń bọ̀.
jọmọ Nàìjíríà. Mo dúpẹ́ lọ́wọ́ orí tó ṣe mí lọ́mọ Yorùbá. Àṣà wa èdè wa kò máa sóhun tó rà tó. Nítorí náà mà ni mo ṣe ń pariwo. Tiwantiwa, 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 mare, oh, tiwantiwa, 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 tiwantiwa. Tiwantiwa Takisa ń ta tán. Tiwantiwa Takisa ń ta tán. Ẹ káàbọ̀ padà sórí ètò yìí lórí pápá ní Tiwantiwa TV. Ẹ̀yin tí ẹ ṣe ń láǹfààní láti darapọ̀ mọ́ wa lórí pápá lẹ́ ń wò níbi tá a ti máa ń láǹfààní láti dábòlẹ̀ nípa ọ̀rọ̀ eré ìdárayá general sports ni a máa ń ṣe lórí ètò yìí. Gbogbo ẹ̀yin iléeṣẹ́ ńláńlá tẹ́ fẹ́ ṣe ìpolówó ọjà yín àti ẹ̀yin aládàáni tẹ́ fẹ́ darapọ̀ mọ́ wa, corporate organizations or individuals, ẹ lè kàn sí wa lórí website wa tẹ́ ń wò lórí TV yín yìí. Bákan náà ẹ lè láǹfààní láti wò wá on the go lórí YouTube yín, ẹ lè get wa live and direct lórí Wawo, lórí Filmon. Àwọn èèyàn yín tó wá wà lókè òkun ẹ tún lè sọ fún wọn kán wò wá lórí Unity ní gbogbo Europe pátápátá àti lórí concert lórílẹ̀‐èdè Nàìjíríà lórí Star Times. Ẹ lè kàn sí wa ní ìgbàkúgbà any time of the day. Ẹ ti rí website wa lórí tẹ́lì, ìyẹn náà lè fi kàn sí wa lórí ètò yìí láti darapọ̀ mọ́ wa. Ẹ̀yin tí a wá fẹ́ kó ẹ̀bùn fún wa, ẹ lè pè wá, ẹ lè tẹ̀ wá láago, ẹ lè follow wa lórí Facebook, ẹ lè follow wa lórí Twitter. Gbogbo ọ̀nà tẹ́ bá lè gbà wọlé náà ní kẹ́ ẹ gbà wọlé. Abala ibi tí a ti mẹ́nuba tó ń ṣẹlẹ̀ lórí àwọn líìgì ti orílẹ̀-èdè Nàìjíríà náà ládé yìí. Dáre má sọ̀rọ̀ Arsenal. Kí la bá sọ? Má sọ nǹkan kan pa ọ̀rọ̀ Arsenal. Ẹni tí wèrè lù yẹ ni. Kí ló wá jẹ́? Kò dúró. Gíláàni ó yàtọ̀ síra náà. Ohun tó bá jọ nǹkan fi wéra wọn. Kí ló ń ṣẹlẹ̀ ní weekend? Kí ló ń ṣẹlẹ̀? Ẹ kí ìyálẹ̀ ta òyìnbó rárá lé. Tó bá jẹ́ pààrọ̀ ní lọ́dọ̀ tí wọ́n kọ́. Àwọn ọ̀dẹ̀ lọ́mọ wọn á síra wọn. Ẹ fill in the gap. Ayé wúwo lórí ọ̀rọ̀ London UC náà. Season ṣe bẹ̀rẹ̀ ni. Àmín. Day one ṣe ní aṣọ 38. Arsenal ṣe lè ṣe sọjí. Day one la ṣe. Ramadan ṣe bẹ̀rẹ̀ ní ẹ̀ṣin lè declare fasting and prayer. Ọ̀yá kìlómẹ̀. Àdúrà pọ̀. Ìyá láàrin wọn. Kí ló ń ṣẹlẹ̀ nínú NPFL result fún weekend tó kọjá yìí? Tàwọn ìka Glo Premier League láàrin ọ̀sẹ̀ Shooting Star wọ́n gorí tébù ṣùgbọ́n bàtó di àná èyí ń bá wọ pé wọ́n tún jagbà mọ́ wọn lọ́wọ́ lánàá. Sunshine báwo wọ́n tún jagbà mọ́ lọ́wọ́. Ní àná èyí ń bá gbá 1-1 pẹ̀lú Lobby Star. That's serious. Time draw ni. Bákan náà Taraba 2-1 ó win Lobby Star 2-1 rather. FC Taraba gbá 1-0 pẹ̀lú against Aqua United. Aqua ṣubú sí ọwọ́ FC Taraba. Giwa gbá 1-1 full time draw. Bayelsa náà gbá 1-1 pẹ̀lú Kano Pillars. Ibi tẹ́lẹ̀ méjì bá ṣe jà ní koríko pẹ̀lú Màjíríà. Òun ti ọ̀rọ̀ Bayelsa ti Kano Pillars. Ọ̀kanẹ́mì àwọn fi ewúro wọ́n fi gbó Kwara United ní ojú àmàlùkọ sí òdo ni. 1-0. That's serious. Wọ́n ní pé àwọn abá títí 90 minutes pé náà ni. Bẹ́ẹ̀ ni Dolphin àti Abia Warriors wọ́n gbá àmì ayò kọ̀ọ̀kan 1-1 goalless draw. That's serious. Wọ́n ti máa ń pè ní 1-1 goalless draw. So àwọn nísìnyí Sunshine wà ní 39 points ní ẹ̀yìn Èyínbà lórí tébù. Ṣùgbọ́n àwọn ṣì ní outstanding. Èyínbà ló ṣì wà ní number 1 for now. 1 point báyìí bẹ́ẹ̀ ni. Sunshine, Atland, Rangers, Shooting,
Ifeanyi ìgbà tí akọ́nimọ̀gbá wọn tuntun tó ṣẹ̀dé ìyẹn the bull wọn kà ṣe àti Sharks wọn ní outstanding àwọn wà ní week 21 bí wọ́n táwọn bá gba àlẹ́ sọ ó ṣeé ṣe kí shooting kó tún gorí Enyimba lórí table but for now lórí table yẹn Enyimba ló ń ṣe number 1 for now. Alright, EPL draw fún weekend yìí àmọ́ ọgbọ́n tẹ̀ tó fẹ́ dá sí báyìí. èmi kàn ṣe mọ̀ pé ẹni tó ní àwọn ará London News òpin ọ̀sẹ̀ yìí náà ni Liverpool tó ra gbẹ̀tẹ́kẹ̀ náà wọ́n á fi wọ́n wò ṣùgbọ́n èmi ò tẹ́tí fẹ́ pariwo jù torí Man City Aguero àtúnṣe fún wọn ẹ ló ń sún wọn sí because yes gan ni. Can you imagine? Bọ̀dá alẹ́ ṣubú. Can you imagine? Irú òkò burúkú ènìyàn ó lò pọ̀ ọ̀rọ̀. Tó bá di òpin ọ̀sẹ̀ yìí, Aston Villa àti Man United. Wọ́n á kojú ara wọn. Bí wọ́n tún ṣe ongo, a lè sọ 3 points náà ni ongo. Aṣojú wa. Crystal Palace àti Arsenal àti jẹ méjì sódò náà. Bí eléyìí, a fi bounce back. Àdúrà Ayakilome, Adégbà lórí wa náà ni. Liverpool àti Bournemouth, Man City ọmọ àgbàlejò Chelsea jẹjẹ. Kí ló ṣẹlẹ̀ sí jẹjẹ? Kí ni sí jẹjẹ inú nǹkan tó wà nílẹ̀? Southampton àwọn náà ṣe kí ni wọ́n pín Everton lálejò. Victor lọmọ Chelsea, èmi ò ń ṣe ọmọ Chelsea, èmi ò ní club. Tó bá dìgbà yẹn àwọn ọmọ tó jẹ́ Chelsea àti àtàlásì mi ò lè jẹun Southampton wọ́n gba Everton lálejò. Bákan náà ní Sunderland àwọn náà gba Norwich ní àlejò ní òpin ọ̀sẹ̀. Swansea àwọn àti Newcastle wọ́n jọ wọ̀ yàjà gidi gan ni. Bákan náà Tottenham Hotspur tí wọ́n ṣe ń gò àwọn àti Stoke City ní òpin ọ̀sẹ̀. Watford tí wọ́n wá ìgbàlò tó ti ń dábí ẹ̀dùn rò bí òjò wọ́n ní best striker in the EPL ní lọ́wọ́lọ́wọ́ báyìí. Òun náà wọ́n tún kojú West Bromwich Albion. Àwọn méjì sìn àwọn ọmọ Nàìjíríà pọ̀ nbẹ̀ ní méjì àwọn Nàìjíríà náà ló strike. Ọ̀sàzé nǹkan kan. Àwọn ẹ̀hún náà ní gbogbo náà ni. Bákan náà ni West Ham àti Leicester àwọn náà máa kojú ara wọn. Ṣùgbọ́n ní alẹ́ ìní a ṣe ní máàcì kan tí wọ́n ti gbà West Brom àti Man City. West Brom City lọ́lẹ̀ yìí wọ́n máa kojú ara wọn nínú draw ti EPL. Bó ṣe lọ nìyẹn nínú draw ti EPL. Eléyìí la fi ń sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù lóríṣiríṣi predictions yín ó yà mí lẹ́nu gbogbo àwọn tó ń send the predictions ní géèmù òpin ọ̀sẹ̀ sí tíkẹ́ẹ̀tì ti bàjẹ́ ẹ̀yin kẹ́ èèyàn kan sunkún wá bá mi dúró èèyàn kan sunkún wá bá mi ó ní olóṣì ní Chelsea yẹn o 160,000 106 wọ́n á wò torí ọlọ́gbẹ́ ó kówó sí wọn lọ́wọ́ ni ó nínú wọn bá tíkẹ́ẹ̀tì jẹ́ mo ní ayé o ayé o. ó ti ẹ̀rí bẹ́ẹ̀ ẹ ṣe àwọn àtúgbàkámú. ẹ jẹ́ káwọn nǹkan tó máa ṣẹlẹ̀ ní weekend náà èmi ò dárúkọ èèyàn kan ṣùgbọ́n wọ́n máa ń pè èèyàn kan ní Kúnlé wọ́n máa ń pè èèyàn kan ní Kúnlé mi ní sọ́sọ́ name kí ló ṣẹlẹ̀ ní weekend wọ́n jẹ́ tí ìbẹ̀ ń sìn dáre kó má di pé program ò ní lọ next week. ẹ̀yin àdókè lọ́njọ́ á padà bọ̀ láàrin ìṣẹ́jú péréte gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ Arsenal sorry ẹ lọ́ máa gbàdúrà bí Dre ṣe sọ àbí ìjọ́wọ́ lẹ́lẹ́ fẹ́ gbà wẹ̀yìn yẹn náà ẹ ti bẹ̀rẹ̀ àwẹ̀yìn látànà Arsenal Football Club ẹ ti gbọ́ o wọ́n ti declare fasting and prayer ẹ lọ máa fast dáadáa kẹ́ gbàwẹ̀ seriously Ọlọ́run àṣàánú yẹn ẹ jẹ́ àdókè lọ́wọ́ à ń padà bọ̀ tá a bá ti padà dé káwá tẹ̀síwájú níbi tá a bá dé. kí ogun má bàa lé ni a ṣe ń pe jagunjagun kí ó wálé kí ajé lè bu igbá jẹ ni a ṣe gbé ètò alárin ètò tí ó dẹ́rù ba òkúta kí là ń tà. bí ẹ bá fẹ́ kí gbogbo ènìyàn kí ó mọ ohun tí ẹ ń tà àti ibi tí ẹ kalẹ̀ sí kí là ń tà ní ètò. bí ẹ bá fẹ́ kàn sí wa ẹ kàn sí wa lórí nọ́mbà tí ó wà lórí ẹ̀rọ amóhùnmáwòrán yìí kí là ń tà ètò tó dẹ́rù ba òkúta. ẹ má jọ àrà First Yoruba Music and Lifestyle Channel Tiwantiwa TV ṣoríṣiríṣi lẹ fẹ́ gbọ́ ni. èmi fino bàbá ibo bàbá ọbàgọ kí wọ́n. orin àsìkò. bóyá ṣáàkì ti bọ̀bọ̀ ó fẹ́ ra bẹ́ntì bọ̀bọ̀ ó fẹ́ ra ìgbàlódé orin mẹ́wàá tàbí orin àgbà. lórí First Yoruba Music and Lifestyle Channel Tiwantiwa nìkan lẹ ti máa rí gbogbo bẹ̀bẹ̀ rásì lórí ó wà ń bẹ̀.
gbogbo nǹkan tẹ́ ń tà lórí kí là ń tà. All these full packages and more can only be given to you by your one and only 24/7 Yoruba music and lifestyle channel, Tiwantiwa TV. Ẹ ṣe bẹ́ẹ̀ lọ mi. Ẹ káwọn padà sórí ètò lórí pápá ní Tiwantiwa TV bẹ́ẹ̀ ṣe ń gbádùn wa káàkiri àgbáyé. Àwọn text messages ti ń wọlé lóríṣiríṣi bá ṣe ń ṣètò lọ látẹ̀kan ṣùgbọ́n òun bu èèyàn kan wọ́n lé èèyàn kan ń take it personal kí ló dé wáyìí téèyàn kan máa ń take it personal lórí ọ̀rọ̀ Arsenal ẹ̀yin náà tún fẹ́ fọ́ TV yín torí. ọ̀rọ̀ yóò tiẹ̀ le mo gbọ́ tí dáre sọlẹ̀ fẹ́ kára ń wúwo ayọ̀ ṣe ní máa wúwo ìdíjú ìbáyàn kó má ká nǹkan mọ́yàn lára. àmọ̀ yọrùn. ẹni òjò bá tẹ̀ parí ó lè délé kó mọ́ mi. ìyá ó máa fi face towel sáré clean ẹ̀ kó tó délé oníkálukú náà ló mọ bó ṣe ń rìn tójú òfin pa Man U ló mọ bó ṣe ń rìn táwọn àwọn enemy wọn tó fi ń score home goal. Arsenal ti èèyàn wá láti ẹ̀ mú ilé kankan àwọn ọmọ kọ́ọ̀pù wọn. bọ́ ó sọ kankan lẹ́ẹ̀kan tó dùn mí gan-an ẹ̀yọ́ nípa Arsenal òun sọ pé pre-season continue náà ṣì ní gbogbo géèmù tó ṣe ń lọ yìí. àmọ́ trophy wọn Emirates Cup tó máa ti gbà wọ́n lè gbà top 4 pẹ̀lú ẹ̀. jíjẹ́ pé mi ò like Arsenal mo like Arsenal. àti Community Shield. àwọn bọ́ọ̀lù bá ṣe rí èmi láì kí n máa sọ bó bá ṣe rí. Up Gunners for life náà ni tó bá wù ẹ́ kó sọ Gunners náà ni for life. Well, ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ sí lórí table àwọn table tennis players all around the world. Quadri ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ number 1 ní Africa ó dàbí pé rival kan ti dìde pẹ̀lú Quadri nsìn. rival tó dìde fún Quadri ló ó jẹ́ nǹkan tó jẹ́ pé ọmọ orílẹ̀-èdè Egypt ni Ansar ó dọ̀dẹ̀ bẹ̀rẹ̀ ní ọdún yìí tó wọn àti Quadri wọ́n ti meet lẹ́ẹ̀mejì. The last time tó lu Quadri ó nà 4-1 ìyẹn ní Yaoundé ní Cameroon. Then àti November last year òun ni Quadri ó wọ the toppest African player tennis player ní ranking. Then ìyẹn ní November ní last year òun ni number 30th in the world. But since then ni ó dàbí pé nǹkan ti ń wálẹ̀ díẹ̀díẹ̀ tí bí Quadri ṣe wá ń wálẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ orílẹ̀-èdè Egypt Ansar yìí ló ń lọ sókè díẹ̀díẹ̀. So lọ́wọ́lọ́wọ́ báyìí ní new ranking tó ṣe released ní August yìí ó wá fi hàn wípé ọmọ orílẹ̀-èdè Egypt yẹn òun ló wà ní position tí Quadri wà tẹ́lẹ̀ ìyẹn number 30th in the world number 1 in Africa. Quadri tó wá jẹ́ èèyàn tiwa gangan ó ti wà ní number 56 ní ranking in the world. That's serious. 56 then still second in Africa. Well, àwọn nǹkan tá a rò pé máa ń fa irú nǹkan báyìí náà ni àìsí ìwúrí tó Quadri really ó ń fly flag Nigeria seriously ó ń really try láti jẹ́ kí ògo orílẹ̀-èdè Nigeria kó lọ síwájú nínú ọ̀rọ̀ table tennis. Gbogbo ẹ̀yin alẹ́nulọ́rọ̀ nínú ọ̀rọ̀ table tennis lórílẹ̀-èdè abẹ̀yìn gbogbo nǹkan tí Quadri bá need ẹ jẹ́ ká ṣe fún kí ògo ẹ̀ kó lè tàn kí ògo Nigeria náà kó má lọ sílẹ̀. Bákan náà taekwondo ọmọ bàbá yìí Chukwumerije. Chika òun àti Mohammed Jamilu àwọn méjì yẹn náà ló jẹ́ ẹni tó ń. pillar taekwondo làwọn méjèèjì. tó ń ṣe taekwondo yẹn ó dàbí ẹni pé bóyá òní ọmọ Chelsea kípa àwọn yẹn tó fi lọ gba red card. why náà. So ìdíje All African Games taekwondo ó máa bẹ̀rẹ̀ ní September 4. Then àwọn oríṣiríṣi ìgbáradì ó ti wà ńlẹ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ní dábàsọ̀rọ̀ nípa taekwondo àwọn tó jẹ́ aṣojú tó jẹ́ gbòógì àwọn Chika Chukwumerije bíi Mohammed Jamilu nǹkan kan bẹ́ẹ̀ yẹn wọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti máa participate ní àwọn major tournaments ó lè jẹ́ kí wọ́n lè gbáradì dáadáa fún ìdíje tó ń bọ̀ Olympic. All African Games, okay. But àwọn other countries bíi Egypt, Cote d'Ivoire ní ranking lọ́wọ́lọ́wọ́ báyìí títí dé àwọn orílẹ̀-èdè bíi Cameroon àwọn náà ń dominate àwọn Nigerian àwọn taekwondo tó ń jà fún Nigeria yìí àwọn náà ń dominate wọn lọ́wọ́lọ́wọ́ báyìí but wọ́n ti bẹ̀rẹ̀ ìgbáradì training wọn lóríṣiríṣi but
a ní ìrètí wípé láì fi ti ranking ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn Chika Chukwumerije, Jamilu Muhammed nǹkan wọ́n á ṣe dáadáa ṣùgbọ́n a mọ̀ pé àwa lẹ́bùn ṣùgbọ́n bóyá lọ́wọ́lọ́wọ́ báyìí àti ìgbáradì yẹn ó ṣe bákan náà. well tó bá jẹ́ ti ọ̀rọ̀ Chukwumerije tó ń sọ yìí ṣé o mọ̀ pé most of the time Chika Chukwumerije ó máa ń ṣe clinic taekwondo clinic even fún àwọn ọmọ kéékèèké tó máa ń kọ́ wọn káàkiri so he knows the rule of the game so we are very proud of him and we are sure that any tournament tó bá ń bọ̀ lọ́nà Chika máa gbìyànjú tiẹ̀ ó dẹ̀ máa ṣe dáadáa that is all I know about Chika. well bó ṣe máa jẹ́ nìyẹn ní abala ibi tá a wà yìí ní abala ti other sport kí n máa fàkókò ìpè ẹ̀yin iléeṣẹ́ ńláńlá àti iléeṣẹ́ aládàáni láti kàn sí wa lórí website wa tí ẹ̀ ń wò lórí TV yín yẹn láti wá ṣe ìpolówó ọjà lórí ètò ìbákan náà ẹ lè tẹ̀lé wa lórí Facebook ẹ lè www.facebook.tiwantiwa.tv ẹ ti bá wa pàdé ń bẹ̀ ẹ like wa ẹ comment gbogbo nǹkan tẹ́ bá fẹ́ béèrè ẹ béèrè bákan náà ẹ lè rí wa wò lórí fóònù yín just log on to your phone ẹ ṣí ẹ Google Tiwantiwa ẹ rí sharp Tiwantiwa TV bákan náà ẹ lè rí wa wò lórí Filmon anywhere in the world ẹ lọ sí village ẹ lè gbé TV dání fóònù yín ẹ máa rí Tiwantiwa wò ń bẹ̀ anywhere in the world bákan náà this is another very great platform fún yín láti máa rí reaction àwọn èèyàn yín tó wà lókè òkun ẹ lè lo iléeṣẹ́ wa láti kàn sí àwọn ọmọ yín tó wà lókè òkun ẹ lè kàn sí wa ká bá yín pe àwọn ọmọ yín ẹ lè kàn sí wa ká bá yín ká link yín pẹ̀lú àwọn èèyàn yín lókè òkun wọ́n rí wa wò ní America ní London ní UK káàkiri gbogbo Europe lórí Unity àti Filmon bákan náà ẹ̀yin tó jẹ́ pé StarTime lẹ́ ń lò ẹ wá Tiwantiwa rí lórí StarTime àti concert ẹ lè rí wa wò any time of the day ẹ jẹ́ ká dókè lọ́wọ́n tá a bá ti wá padà dé a máa wrap up gbogbo show yìí for today kí ló jáde látẹnu Arsene Wenger gbà tí London Youths tó fọ́ọ̀kì wọn up ní weekend kí ni ọ̀rọ̀ tó jáde látẹnu Jose Mourinho gbà tí Courtois taekwondoist àbí ṣebí tó pé náà ni ó ní taekwondo ní Courtois lọ́jà kí ni Mourinho sọ kí ni reaction Peter Cech kí ni reaction Courtois gbogbo ẹ̀ pátápátá la máa nà sí etí ìgbọ̀yìn àtọ́jú ìwòran yín kó tó di pa lọ fún ti àkókò yìí à ń bọ̀ ẹ jẹ́ aṣáájú dókè lọ́run tá a bá ṣe tán à ń padà bọ̀ wá báyìí. Tiwantiwa leléyìí o mi ìfẹ́ kẹ́ máa yí TV station yìí káàkiri ẹ má bá wa wo Tiwantiwa torí àṣà tiwa ní ètò tiwa nìyí ẹ jẹ́ ká gbé lárugẹ. Tiwantiwa tàkísà ń ta tán. ẹ̀yin ará ilé Tiwantiwa ní o ẹ̀yin náà ti mọ̀ pé bẹ́ẹ̀ ni lórí kí ni ẹ̀ní ìdẹ. Tiwantiwa tàkísà ń ta tán. well ẹ káàbọ̀ sórí ètò ilé kan sí bá ṣe ń rúlẹ̀ látẹ̀kọ́ náà nìyẹn in continuation pẹ̀lú ibi tá ti ń rúlẹ̀ bọ̀ ibi tá rúlẹ̀ dé báyìí speculations wà rẹpẹtẹ nípa àwọn footballers kọ̀ọ̀kan mo ti ń sọ fún Mr. Kunle Igeme ní ọ̀gá ẹ má rò ó àwọn tẹ́lẹ̀ fẹ́ rà sí club yìí kò ó lè má wà ọ̀gá nírọ́ gbà tó wá di weekend tí toríṣiríṣi ṣẹlẹ̀ sí club mi gan lè text torí wọn pọ̀ gan ní reply mo yà gbà fọlọ́ sorry Mr. Kunle Igeme sorry sir sorry so kí ló ń ṣẹlẹ̀ speculation as per all the players that are coming. speculations wà látòrí Benzema Man City wọ́n ti table £70 million fún Karim Benzema láti gbé láti Real Madrid wá sí Man City. mo ṣé wọ́n rò pé Benzema lè wá sí Madrid sí
ó lè má fẹ́ wá torí playing time ó máa wò ó and again club tó fẹ́ wá àti club tó yẹ pé bíi Arsenal gbogbo àwọn fans wọn ló ń sunkún wípé yes àwọn ní ìdílé Benzema o. èèyàn kan sọ̀rọ̀ kan ó ní kí wọ́n lọ ra Kàbáyè kan fi strike ó ló sàn ju Giroud tó ń lò lọ. mi ò sọ ọ̀rọ̀ tó yàn sọ mo níyàn kan sọ̀rọ̀ kan. Okay. So Arsenal náà wọ́n làwọn wá Karim Benzema láti Real Madrid. So ibi tó ń lọ sí gan kò tí ì yéèyàn but speculations wà wípé ó fẹ́. the table £70 million and ní Yorùbá Arsenal lè kó owó ibẹ̀ yẹn kalẹ̀. Lórí player kan 70. Mọ iye ọmọ secondary school tó máa rà ní. Principal's Cup. ẹ má bínú o. Ọlọ́run jẹ́ olè délé lé ní Arsenal fans. ẹ gbàgbé ọ̀rọ̀ wọn jàre. bákan náà ni Baba Rahman ti Chelsea. Baba Rahman ọmọ Ghana. ó jẹ́ èèyàn tó ń play dáadáa. Then àwọn Chelsea wọ́n wò wípé tọ̀ should in case tí player àwọn Aspilicueta tó bá lọ ní injury ta ló máa stand in fún wọ́n dẹ̀ ti ta Luis lọ sí Atletico. So wọ́n wá wò pé tọ́mọ ìbá tiẹ̀ lọ gbé injury ta ló máa wá stand in fún Philip Luis tí ò sí àbí Aspilicueta tó bá lọ ní injury and all that náà fi wá wò pé tọ̀ Baba Rahman ọmọ Ghana òun ni ó lè ṣiṣẹ́. Best man for the job. wọ́n wá table £25 million fún wípé tọ̀ káwọn fi gbé wá. Àwọn rédíò ẹlẹ́jẹ̀ kan sọ wípé Rahman ti agree láti wá sí Chelsea. But speculation ni. Speculation ṣe ni. Ó dàbí ẹni pé green light wà wípé ó máa wá. Kò sí irú player bẹ́ẹ̀ yẹn tí ò ní fẹ́ wá play fún a big club like Chelsea. That's true. Then De Gea lọ sí Real Madrid. £35 million ní Manchester United ni wọ́n insist lé lórí. Báwọn fẹ́ gbà. wípé is either £35 million or no deal. Or no deal. That's serious. nígbà tó jẹ́ pé wọn ò tí ì mọ́lẹ̀ tí Real Madrid wọ́n fẹ́ ṣe Ramos fi Ramos sílẹ̀ wọ́n ní tọ̀ rárá o àwọn ò fi lẹ̀ Ramos náà sign new contract òun náà sọ pé òun ò tí ì ṣe tán àti sign. De Gea náà kò sign new contract fún Manchester United. Manchester United náà dẹ̀ ṣe fẹ́ kàn this young man was our best player for the past 2 seasons. Ipe oni èèyàn kan sọ pé oni saviour Manchester United but whichever one whatever ẹ̀yin lẹ mọ̀ but òun ni best player wa for the past 2 seasons Manchester United and Man U wọ́n sọ pé tọ̀ àwọn ò tí ṣe tán o àwọn kan lè release ẹ̀ bẹ́ẹ̀ yẹn bó tilẹ̀ jẹ́ wípé ní match náà play ní weekend wọn feature Romero ó ní ó kí fún wọn and ẹgbọ́n nǹkan tí wọ́n máa sọ nípa Romero wọ́n sọ pé Romero yìí Chris Smalling ó sọ pé Romero wípé in fact perfect replacement ni fún De Gea tó bá tiẹ̀ lọ wípé àwọn ti rí replacement tó dájú dáadáa. Irú Ọlọ́run nìkan ni kò sí irú èèyàn pọ̀ rẹpẹtẹ. Well ìyẹn la máa fi lọ sí reactions látẹnu àwọn coaches àti apologies láti ẹnu àwọn keepers ní weekend. First match of the season eléyìí tó wáyé ní weekend tó kọjá yìí lẹ́yìn ìgbà tí Chelsea tí wọ́n ta omi tí wọ́n play draw pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí wọ́n kojú ní weekend yìí nǹkan kan ṣẹlẹ̀ post match report Jose Mourinho lọ kò blame players kò dẹ̀ blame Courtois nǹkan kan ṣẹlẹ̀ gbà tí Eden Hazard tó ní injury Mourinho was like àwọn medical team gangan ni Mourinho ń blame pé wọ́n understand the tactics of the game pé ó yẹ kí Hazard wá síta kí referee blow kan sáré treat ẹ̀ níta with that wọ́n máa cool down tension. In fact, Mourinho said it was due to the negligence, pé mistake tí medical team ṣe ló jẹ́ kí let's go ló cost the Chelsea. Ìwọ́n wò pé well excuse or no excuse. Ó ṣáà ti cover nǹkan kan up. Mo ṣe sọ nípa ti àwọn kan lẹ́ẹ̀kan pé ìtìjú ìbáyàn kan máa ń ká nǹkan kan. Somebody must take the blame. Ìgbà tí ó sọ pé tọ̀ àwọn medical team àwọn ni wọ́n ṣe gbá àwọn ni wọ́n ṣàwó lóòótọ́ technically orí sọ wípé ìgbà tí Hazard ṣubú yẹn
tí ó ní òun mọ̀ wípé kì í ṣe pé bóyá ó ní injury wípé ó ti rẹ̀ ni wípé ó yẹ kí medical team yẹn ó yẹ kó ní sùúrù kó wò pé òun expect pé èèyàn tó jẹ́ pé you been part of the team and you know what it takes wípé tí game team bá ń play wípé wọ́n ti ní rẹ́kà wọ́n play short one wípé ó yẹ kó understand pé there is need for delay tactics láti pé calm tension down wípé ìgbà tó ṣubú yẹn kò yẹ kán wọ orí field torí bó ṣe wọ orí field yẹn tó bá ti mú player jáde player yẹn máa need àti dúró sí line kó tó di ìpín kó tó lè wọlé padà. ó ní ìgbà tí incident yẹn wá ṣẹlẹ̀ wípé ó yẹ kí ó understand the tactics game yẹn láti má jẹ́ pé bóyá ó kàn sáré ṣubú ó lè sáré wọ orí field láti lọ gbé jáde wípé ó yẹ kó ní sùúrù ní pé nǹkan tí aláàjẹ fẹ́ ṣe òun ni pé láti waste. ó fẹ́ waste time with that Chelsea ma win the game. àmọ́ ti win ni. ṣé wọ́n ti win nìyẹn. ẹ̀yin Chelsea fan àti Arsenal ẹ ṣe mítì torí bọ̀bọ̀ yìí o. àmọ́ ti win ni. ẹ jẹ́ kí n sáré béèrè lọ́wọ́ yìí. kí ló ń ṣẹlẹ̀. Arsenal Chelsea Man U kálẹ̀ nílò bóyá nínú mẹ́tẹ̀ẹ̀ta argument ọjọ́ mi ni o ní kẹ ẹ kàn máa ro nínú. àwọn pàdé ẹ̀ tọ́wọ́ ilé ló máa tìyẹn sí kò ń ṣe mí torí mi ò láìkì club kankan èmi ò ń ṣe fan any club you should know. kálẹ̀ nílò bóyá nínú Arsenal Chelsea Man U bí sì ṣe bẹ̀rẹ̀ yìí kálẹ̀ rò bóyá. ó máa gba trophy. ó máa jẹ́ pé wọ́n win the trophy. ẹ má gbàgbé o Man City ó ní match ní èmi alẹ́ yìí Monday then tó bá wá di next match wọn Chelsea náà máa bá pàdé ẹ ti gbá. ǹṣó tán. Chelsea ti gbá náà. ọlọ́tẹ̀ ni bàbá yẹn má dà lóhùn Chelsea fans Arsenal fans ẹ má dà lóhùn tẹ bá ti mú ẹ ṣáà ti rójú ẹ. ẹ má yí fan náà ẹ má dà lóhùn. Arsene Wenger ó ní òun ní blame anybody wey despite the fact pé Peter Cech ó fi bọ́ọ̀lẹ̀ ó mú ẹyẹ ó fi bọ́ọ̀lẹ̀ ó lọ mú ẹyẹ ó lóun blame anybody first one wọlé second one wọlé ó ní no but at the end of the day ọ̀rọ̀ Mourinho pàpàṣẹ ní mi máa sọ wípé ẹ má pe Mourinho ní Mourinho lásán mọ́ ẹ má pe ní prophet Mourinho or reverend Mourinho the special one because Mourinho said something gbà tí Arsenal gba ṣe Shomolu League àbí sorry Community Shield àbí kílẹ̀ lọ́jọ́ wo Mourinho sọ wípé canon opportunity ni wọ́n gbé wọ́n lè pe P-Square Wizkid kọ́ tó pe gbogbo àwọn olórin ìlú òyìnbó káàkiri pé kán wá máa play fún wọn. Mourinho said they did not play organized football only Chelsea wọ́n play organized football same thing ló tún wá ṣẹlẹ̀ lánàá Arsene Wenger gan fúnra ẹ̀ tí wọ́n sọ wípé Arsenal were not organized so mo wọ́n wò pé òkè àwọn kan ní àgbàlagbà ní Mourinho ọmọ kékeré ní àgbàlagbà ní Arsene Wenger ọmọ kékeré ní Mourinho pé ọ̀rọ̀ ọmọdé ní Mourinho sọ lọ́jọ́ yẹn wọ́n rò pé okay for God's sake ṣé ọpọlọ ọmọ kékeré ló wá wọnú àgbàlagbà lánàá. Wenger fúnra ẹ̀ ó sọ ó ní tòun o pé àwọn lose match yẹn pé kì í ṣe fault èèyàn kan pé òun wà ní single handedly pick one person. blame anybody to blame. báwọn wà organized ni. that they are not well organized even from the defence to the midfield to the attack that they were not organized that even their passes is not incisive enough láti bring a kind of creativity to máa lead sí pé wọ́n win the match yẹn so and mo like Wenger fún bó ṣe handle case yẹn torí tó bá ṣe pé bóyá ó pick check tó blame ẹ kò ní fọ́nì rárá then ó lè demoralize ẹ sure àti regain fọ́ọ̀mù ẹ̀yọ́ ó lè ṣòro díẹ̀ bó ṣe sọ yẹn kì í ṣe pé bóyá ó sọ to give credence to what Mourinho has said but ó ń sọ because of the morale of the team. ẹyẹ tí ẹ ń yẹ gbá ságbàlagbà tágbàlagbà bá ti fọkọ fi hàn ní ẹ̀gbọ́n yẹn fọkọ ẹdẹ gbójú ń bẹ ni but Tortoise ó ní ká máa bá wọn bẹ gbogbo ẹ̀yin Chelsea fans tẹ́ jẹ́ ọmọ Ìjẹ̀bú ó ní ká bẹ̀yìn pé ẹ má bọ̀nú ẹ̀yin tẹ́ jẹ́ Chelsea fans tẹ́ jẹ́ ọmọ Làjẹ́ ó ní ká bẹ̀yìn lédè Làjẹ́ wípé a máa bínú ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀. ẹ̀yin tẹ̀lé wa láti sáìdì Kogi tẹ́ jẹ́ ti Kàbà ó ní ẹ má bínú. Tortoise ó pè mí lóru mọ́jú ó ní kí n máa bá ń bẹ gbogbo yín pé àwọn fọ́kọ̀ kò ń ṣe pé òun mọ taekwondo jà pé but silly mistake táwọn defence ṣe ló jẹ́ kó ń ṣe bẹ́ẹ̀. the same thing tó sọ náà ni Czech náà sọ
ṣẹ́ẹ̀kì náà ti ń bẹ̀bẹ̀ kọ́ má bínú ṣẹ́ẹ̀kì náà ti bẹ̀bẹ̀. hopefully àwọn náà fẹ́ ra Lucas Silva Arsenal wọn náà bìdì fún Lucas Silva láti Real Madrid. lẹ́nujọ́ wo tẹ́ ṣe ra London Use ó ti sáré waste yẹn. yẹn. Lucas Silva yẹn ó máa pay wọn ju kọ́nà ra Benzema lọ torí Benzema wọn ẹ̀ Man City table 70 then Lucas Silva like 9.7. ọ̀nà yẹn jìn ọ̀nà yẹn jìn. àwọn nǹkan tí ó máa help wọn but Chelsea ti sọ pé tọ̀ kọ́ má bínú pé òun admit fault but èèyàn tó jẹ́ coach kò blame ẹ̀ personally wípé òun ló ní fault yẹn. And on a more serious note a very good player bóyá gbọ́dọ̀ ṣe nìyẹn òun ló ní fault ẹ̀. Well, ká máa wrap it up for today Nayo. Yóò adágbére ká máa lọlé. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa ní tèmi ìṣe gbogbo ọpẹ́ lọ́sọ̀dì Ọlọ́run dẹ́ bákan náà láìsí ẹ̀yin tẹ̀ ń wò wá kò lè sí àwa torí àkàndéédé dúró síbí láti máa sọ̀rọ̀ lásán àmọ́ wípé nítorí tiyín òun ni a ṣe wà bí láti ti ń sọ náà ẹ̀ ń gbọ́ à ń fẹ́ kí ẹ máa tẹ́tí sí wa nígbàkúgbà lóòrèkóòrè Fatoba Adeniyi lórúkọ tèmi. Well, gbogbo platform tẹ́ lè fi get wa pátápátá gbogbo platform yẹn ni ó ti wà lójú TV yín bẹ́ẹ̀ ẹ ta sí wa lórí Twitter lórí Filmon lórí Unity lórí Wawo káàkiri àgbáyé ni wọ́n ti ń wò wá lórí fóònù ẹ lè log on ohunkóhun tẹ́ bá fẹ́ tà tẹ́ fẹ́ polówó tẹ́ fẹ́ kaba yín ṣe gbélárugẹ ẹ kàn sí wa àwọn local league yín tẹ́ ń gbá ẹ jẹ́ ká mọ̀ bó ṣe ń lọ a máa débẹ̀ live àkókò wá láti wá cover gbogbo event yín sporting event títí di next week táwọn máa pàdé ara wa quiz week yìí àwọn èèyàn fẹ́ jẹ̀bùn ẹ̀yin tẹ́ ṣe mistake ti last week wọ́n sì lè ṣe dáadáa ṣé ká fún wọn ní result lásán. ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ wọn pé tọ̀ after Man City eléyìí ti alẹ́ yìí the next match Man City will be against Chelsea then ẹ jẹ́ ká predict ta ló máa win. àṣé weekend ní Man City tó fẹ́ play Chelsea ni irú ọ̀tẹ̀ wọn. weekend ni lẹ́yìn Monday odijọ́ Sunday. ọmọ kò ọ̀tẹ̀ ló fi máa ń ṣe gbogbo nǹkan tiẹ̀ kí ló máa jẹ́ result match between Chelsea Football Club and Man City. Chelsea versus Man City kí ni result game yẹn la máa lò fún ti àárọ̀ yìí kẹ́ẹ̀kan sí wa ẹ send ẹ sí gbogbo platform wa pátápátá ẹ jẹ́ ká mọ̀ nǹkan tó bá jẹ́ èrò ọkàn yín nípa outcome game yẹn títí dijọ́ mẹ́jọ nígbà táwọn máa pàdé Jọlá Olúwafọlábí lórúkọ tèmi JJ Jabulani. Thank you so much. God bless you. Bye for now. Nayo. All right. Don't miss the thrill and thrills lórí pápá ní Tiwantiwa TV kárí ayé wherever you are. Sport gist tí ò lábùlà lórí tẹlifíṣàn yẹn Jọlá Olúwafọlábí JJ Jabulani máa take you round the world of sport lédè Yorùbá ẹ má miss ẹ lálálẹ́ Monday. Tiwantiwa Takisa Ntaton.